ẹ káàbọ̀ sà. Báwo ni? Bẹ́ẹ̀ ni sà. Ṣé wà pa? Mo dúpẹ́ sà. Wọ́n yọ kó o fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni sà, mo ṣẹ̀ṣẹ̀ dé láti Ìbàdàn ni mo wá oṣù lẹ́kọ̀ọ́ ni ẹjọ́ kó tẹ̀ jẹ́sẹ̀ gate man dákun. Gate man nìkan náà ló wá lẹ́mi lè kúrò fẹ́ bọ́ ó máa lè ṣe gate man báyìí. Máa lè ṣe torí rí lọ́lọ́run fi dárú wa ẹ dákun láti sí láti tì í. Kò sẹ̀ lè rọ́wọ́ tì bẹnu àbí. Bẹ́ẹ̀ ni kí n sọ̀rọ̀ mọ́ rọ́wọ́ tì bẹnu ẹ dákun. Ó yà á ṣí gate jẹ́ kí n kọ́kọ́ wò. Láti sí láti tì í. Ń fàyà pọ̀ wọ́lọ́ ló wa. No, this is so amazing. Oh my God, you are so talented. God bless you. O ti ríṣẹ́. Ẹlẹ́dàá mi mọ̀ ṣe. Ẹlẹ́dàá mi ṣe. Da. Kọ́kọ́ ilé ó yá ṣí ibi last iṣẹ́ nìyẹn. Ẹ bá ń sí ọ̀gá mi. Èmi ní kí n túbọ̀ sí. Ẹ bá ń sí ọ̀gá mi, ẹ bá ń sí. So o lè dá síbẹ̀ mi màá tún máa bọ́ sí. Ẹ bá ń sí kọ́kọ́rọ́ ni. Ó sì fẹ́ gba gate man. Ẹ bá ń sí. Kó yí kọ́kọ́rọ́ lélẹ̀. Ìjọ́ tó bá ti lè ṣílẹ̀kùn. Òun náà ló bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹkùn mẹ́fà. Tèmi padà ti bàjẹ́.